wọ́n tiẹ̀ gbogbo ìrìnkú ìtòrí kí ni èrè tó wà lẹ́nu. Ẹ ti rí that ní ṣe ẹ̀tẹ̀rẹ̀ ìtọ́jẹ́ you can't talk you act like you're the Inspector General of Police. ayé jẹ mọ́ gbọ́rọ̀ ẹlẹ́nu yìí gbọ́rọ̀ ẹ máa ń sún bí ejò náà bá tẹ̀lé nígbà ayé yìí máa bàjẹ́ nìyí. kálẹ̀ ló ń forí lálẹ́ fún èrè yìí ṣá. aborí mo máa gbọ́dọ̀ ló máa ṣiṣẹ́ yẹn o. wọ́n ló máa jẹ́ kí bàbá ìlọ kọ́ lọ ṣe kan tó ṣe yìí olympic pocket tó dẹ̀ pọ̀ mí. èmi ò láìkó lè kí ni wọ́n fò lè ṣe láyé tí mo wá kí ni wọ́n fò lè ṣe. dákẹ́jọ́ Mr. David wọn kọrin bíbá yìí. èmi àti àwọn ọmọ mi rédèrèdè ni kò bá wọn. ìwà ṣéyàwó nìyẹn. ìyàwó kẹ Ọlọ́run ò ní jẹ́ mari. mo ti lọ pick up látàárọ̀ òrí kankan ṣe má wọrí má pick up ìwọ kò láì yọ̀dẹ̀ kí mi ṣe. ẹ̀ ń bólú wọn dí tẹ dúró sábẹ́ ẹ̀ mú pé máa kú síbẹ̀ ni.